A kí gbogbo wa kúrọ̀lẹ́ o, a kú ìsinmi ọjọ́ òní. Inú wa dùn láti rí gbogbo wa ní ààyè, pàápàá jùlọ tá a bá ronú jinlẹ̀ dáadáa, a rí wípé kì í ṣe gbogbo àwọn ènìyàn tí a jọ wà láyé ní ọ̀sẹ̀ tó kọjá ni wọ́n ṣì wà láyé títí di àkókò yìí. So nítorí bẹ́ẹ̀, a fi ọpẹ́ fún Ọlọ́run tó fún wa ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti tún lè péjọpọ̀ láti gbọ́ ọ̀rọ̀ rẹ̀. Ní ìrọ̀lẹ́ yìí, ohun tí a fẹ́ gbé yẹ̀wò gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a mú jáde nínú ẹsẹ̀ Bíbélì tí wọ́n kà sí wa létí láti inú ìwé Máàkù orí 1 sí orí 20. Ṣùgbọ́n ohun tí a fẹ́ mú níbẹ̀ wà nínú ẹsẹ̀ 10 sí ẹsẹ̀ 12. Ohun tí a ó dẹ̀ pè ní àkórí ìdánilẹ́kọ̀ọ́ wa ti ìrọ̀lẹ́ òun ni àwọn tí a fi òye ìjọba Ọlọ́run fún. Tàbí a tiẹ̀ lè sọ wípé àwọn tí a fi òye ìjìnlẹ̀ ìjọba Ọlọ́run fún. Ṣùgbọ́n kó tó di pé a tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí, màá rọ̀ wá wípé kí a tẹrí ọkàn wa ba láti gbàdúrà. Ọlọ́run tí ó mọ ohun gbogbo, tí ó sì lè ṣe ohun gbogbo, níwájú rẹ ni a péjọpọ̀ sí. A wá láti gbọ́ àti láti ní òye ọ̀rọ̀ yín. Nípasẹ̀ agbára ẹ̀mí mímọ́ lẹ fi tọ́ àwọn ènìyàn sọ́nà tí wọ́n kọ ọ̀rọ̀ yìí fún wa. Ìwé mímọ́ jẹ́ ká mọ̀ nínú ìwé Kọ́ríńtì kìíní orí 2 wípé àwọn ẹni ti ara wọn kì í gba ohun ti ẹ̀mí, nítorí pé nípa ti ẹ̀mí la fi ń túmọ̀ wọn. A wá pé kí ẹ lè túmọ̀ ọ̀rọ̀ yín sí etí àti àyà wa, kí ó lè yé wa, kí ó sì lè ṣe wá láǹfààní. Nítorí bẹ́ẹ̀ la béèrè fún ẹ̀mí mímọ́ yín tí ń ran ní lọ́wọ́, èyí tí ẹ rán sí wa gẹ́gẹ́ bí olùkọ́ni, tí ó mú wa wá sí ìrántí àwọn ọ̀rọ̀ yín, tí ó sì jẹ́ kí ọ̀rọ̀ yín kó yé wa dáradára. A gbàdúrà wípé nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ láàrin wa ní ìrọ̀lẹ́ yìí, wípé kí ẹ mú kí ọ̀rọ̀ yín kó yé wa, kí ẹ sì gba gbogbo ògo. Ẹ ṣé Ọlọ́run wa, ní orúkọ Jésù Kristi ni a gbàdúrà. Bí a ti sọ ṣáájú wípé ìdánilẹ́kọ̀ọ́ ti ìrọ̀lẹ́ yìí yóò dá lórí ìwé Máàkù orí 4 láti ẹsẹ̀ 10 sí 12. Àkọlé tàbí tá lè pè ní àkòrí ìwàásù yìí náà ni àwọn tí a fi òye ìjọba Ọlọ́run fún. Ẹ jẹ́ kí n ka ẹsẹ̀ 10 títí dé ẹsẹ̀ 12 ìwé Máàkù orí 4 sí wa létí lẹ́ẹ̀kan sí. Nígbà tí ó kù òun nìkan, àwọn tí ó wà lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú àwọn 12 bí léèrè ìdí òwe náà, wí fún wọn pé, ẹ̀yin lè a fi fún láti mọ ohun ìjìnlẹ̀ ìjọba Ọlọ́run, ṣùgbọ́n fún àwọn tí ó wà lóde, gbogbo ohun wọ̀nyí lè a fi ń òwe sọ fún wọn. Nítorí ní rírí kí wọ́n lè rí, kí ó lè rí, kí wọ́n má kíyèsí, àti ní gbígbọ́ kí wọn kí ó lè gbọ́, kí ó má sì yé wọn, kí wọn kí ó má bàa yí padà, kí a má bàa dárí jì wọ́n. Ibi tí a ti mú ọ̀rọ̀ yìí jáde, ó jẹ́ ohun tá a lè pè ní ààlà láàrin òwe afúrúgbìn tí Jésù sọ àti ìtumọ̀ òwe afúrúgbìn tí Jésù sọ. Yàtọ̀ sí pé a kọ àkọsílẹ̀ òwe yìí sínú ìwé Máàkù, a tún rí òwe yìí bákan náà nínú ìwé Lúùkù orí 8 láti ẹsẹ̀ 4 sí 15. A tún rí àkọsílẹ̀ rẹ̀ pàápàá jùlọ nínú ìwé Mátíù orí 13 láti ẹsẹ̀ 1 títí dé 14. Àwọn ibi mẹ́ta tá ò ti rí òwe Bíbélì ni. Tá a bá wo àwọn òwe yìí bí a ṣe kọ àkọsílẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí jẹ́ a lè pè ní ẹlẹ́rìí nǹkan wọ̀nyí, bí wọ́n ṣe kọ sílẹ̀, wọ́n kọ sílẹ̀ tó jẹ́ àwọn òwe yìí wọ́n kọ bákan náà, ṣùgbọ́n wọ́n ní àwọn àlàyé díẹ̀díẹ̀ nínú tó mú wọn yàtọ̀ síra wọn díẹ̀. Àwọn àlàyé tó mú wọn yàtọ̀ síra wọn díẹ̀ yẹn kò jẹ́ kí wọ́n takora wọn, ṣùgbọ́n ó jẹ́ kí a ní òye kúnkún nípa ohun tí òwe yìí àti ìtumọ̀ rẹ̀ jẹ́, àti ohun tó pa ààlà láàrin òwe yìí àti ìtumọ̀ rẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, ẹsẹ̀ Bíbélì yìí tí a fẹ́ gbé yẹ̀wò yìí, ó jẹ́ èyí tí ó pa ààlà láàrin òwe afúrúgbìn tí Jésù sọ àti ìtumọ̀ òwe náà. Jésù pa òwe afúrúgbìn fún àwọn ìjọ ènìyàn tí ó péjọpọ̀ sọ́dọ̀ rẹ̀ ní etí òkun. Lẹ́yìn ìgbà tí ó pa òwe yìí tán, àkọsílẹ̀ ìhìnrere Máàkù ṣàlàyé wípé nígbà tí Jésù dá wà
nígbà tí ó kù òun nìkan bí ó ṣe sọ nìyẹn. Nígbà tí Jésù dá wà, àwọn tí wọ́n súnmọ́ tí wọ́n wà ńbẹ̀ pẹ̀lú àwọn 12 wọ́n béèrè òwe náà, wọ́n béèrè nípa òwe náà tí ó pa. Tí ẹ bá kà láti inú ìwé Máàkù, ó dàbẹ́ ni pé wọ́n kàn ń béèrè wípé òwe yìí gan kí tiẹ̀ ní ìdí tẹ́ fi pa, ó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀, tàbí kó fi hàn dáadáa ohun tí ìbéèrè yìí dá lé lórí. Ṣùgbọ́n tá a bá kà nínú ìwé Lúùkù tí a tún ti kọ àkọsílẹ̀ rẹ̀ ní ìwé Lúùkù orí 9 ẹsẹ̀ 9, ó fi hàn pé ìbéèrè wọn tí àwọn 12 yìí àti àwọn tó wà pẹ̀lú wọn béèrè yìí, wípé wọ́n ń fẹ́ ìtumọ̀ òwe yìí ni wọ́n ṣe ń béèrè ìbéèrè. Wọ́n ń fẹ́, ẹ wo bí wọ́n ṣe kọ, ó ní àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì bi léèrè wípé kí li a lè mọ òwe yìí sí. Wọ́n fẹ́ mọ ìtumọ̀ òwe yìí ni wọ́n ṣe ń béèrè. Ìyẹn túmọ̀ sí wípé yàtọ̀ sí wípé ìjọ ènìyàn tí wọ́n gbọ́ òwe yìí tí wọ́n ti tú tí wọ́n ti lọ, yàtọ̀ sí wípé àwọn ò sí ń bẹ̀ mọ́, àwọn fúnra wọn tó wà ń bẹ̀ nígbà tí àwọn èrò wà pẹ̀lú Jésù, àwọn náà ó dàbẹ́ ni pé òwe yẹn ò yé wọn tààrà. Wọ́n wá fẹ́ mọ ìtumọ̀ òwe yìí, wọ́n fẹ́ ní ìtumọ̀ ṣáájú nípa ohun tí òwe yìí jẹ́. Ṣùgbọ́n ohun tí Jésù fi dá wọn lóhùn rèé nínú ìwé Máàkù orí 9 ẹsẹ̀ 11. Ó sì wí fún wọn pé ẹ̀yin lè a fi fún láti mọ ohun ìjìnlẹ̀ ìjọba Ọlọ́run, ṣùgbọ́n fún àwọn tí ó wà lóde, gbogbo ohun wọ̀nyí lè à ń fi òwe sọ fún wọn. Gbogbo ohun wọ̀nyí lè à ń fi òwe sọ fún wọn. Ìyẹn túmọ̀ sí wípé àwọn tó wà ń ta náà, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Jésù sọ, òwe yìí ò yé wọn. Ṣùgbọ́n ẹ tún wòye wípé àwọn tó wá béèrè lọ́wọ́ èèyàn tí wọ́n sì ń ta, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Jésù ti fi múlẹ̀, àwọn náà kò yé wọn, torí tó bá yé wọn ò ní máa béèrè wípé kí ni ìtumọ̀ kí ni òwe yìí. Ṣùgbọ́n ṣé ìyàtọ̀ wà láàárín àwọn tó wà nínú ilé tí wọ́n wá béèrè ìbéèrè nípa òwe yìí àti àwọn ìjọ èrò tó ti tú tí wọn ò ní òye tá à ń fòwe bá wọn sọ̀rọ̀? Ṣé ìyàtọ̀ wà láàárín wọn? Bí a ti ń bá ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ, àwọn nǹkan wọ̀nyí ó máa hàn sí wa gbangba bóyá ìyàtọ̀ wà láàárín wọn tàbí kò sí. Lákọ̀ọ́kọ́ ohun tá a rí gbéyẹ̀wò nínú ẹsẹ̀ Bíbélì tí a fẹ́ yànnàná yìí, òun ni wípé ohun tá a lè pè ní àwọn tí a fi òye fún. Àwọn tí a fi òye fún. Kó tó di pé mo tẹnu bọ̀rọ̀ dáadáa nípa àwọn tí a fi òye fún, ẹ jẹ́ kó yé wa lọ́kàn wípé ohun tí àwọn ọmọ yìí ń béèrè nípa rẹ̀, ó jẹ́ òwe afúrúgbìn. Òwe afúrúgbìn yìí ó dẹ̀ ní í ṣe pẹ̀lú pé bí Jésù ṣe sọ wípé afúrúgbìn kan jáde lọ, ó sì bẹ̀rẹ̀ sí fúrúgbìn. Ó wá sọ nípa oríṣiríṣi ilẹ̀ 4 tí irúgbìn afúrúgbìn bọ́ sí. Lákọ̀ọ́kọ́, ó ní kan bọ́ sẹ́bàá ọ̀nà, ẹyẹ sì ṣáájẹ. Ìkan bọ́ sínú àpáta, ó tètè hù sókè nítorí pé kò ní gbòǹgbò púpọ̀. Lẹ́yìn ìgbà díẹ̀ ó jóná. Ó ní kẹta bọ́ sí orí ilẹ̀ ẹlẹ́gùn, bó ti dàgbà ẹ̀gún dàgbà pẹ̀lú ẹ̀gún sì fún pa. Ìkẹrin bọ́ sí orí ilẹ̀ rere, ó sì so ọ̀pọ̀lọpọ̀ èso. Ó ṣe àpèjúwe àwọn èso yìí ní ìsọ̀rí 3. Ohun tí òwe yẹn jẹ́ nìyí. Ní ẹsẹ̀ tó tẹ̀lé ẹsẹ̀ tí a fẹ́ yànnàná, ìyẹn láti ẹsẹ̀ 13 lọ sí ẹsẹ̀ 20, níbẹ̀ ni Jésù ti sọ ìtumọ̀ òwe yìí. Ó jẹ́ kí a mọ̀ wípé afúrúgbìn tó ń fúrúgbìn ọ̀rọ̀ yìí bí ẹni tó jáde tó wàásù ọ̀rọ̀ Ọlọ́run. Irúgbìn tó dẹ̀ ń fún yìí ni ọ̀rọ̀ Ọlọ́run. Irúgbìn yìí bọ́ sí ọkàn àwọn ènìyàn tí wọ́n ń gbọ́, bí àwa náà ṣe jókòó tí à ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí. Ó ní àwọn kan gbọ́, ṣùgbọ́n èṣù gbà á kúrò lọ́kàn wọn. Àwọn kan gbọ́, wọ́n fayọ̀ gbà á, tíátíá ó tètè hù sókè nínú ayé, wọ́n fayọ̀ gbà á. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà díẹ̀, nítorí inúnibíni dìde sí wọn, wọ́n ṣe kí ni o? Wọ́n kọ ọ̀rọ̀ náà. Àwọn ẹni ìkẹta, àwọn ni àwọn tó gbà á fúngbà díẹ̀, nígbà tí àwọn àníyàn ayé tó dìde sí wọn, àwọn nǹkan wọn yóò fún pa ní ọkàn wọn, àwọn kí la ó jẹ, kí la ó mu, àti àwọn àníyàn bẹ́ẹ̀ ló dìde sí wọn tí wọ́n fi pa ọ̀rọ̀ náà tì. Ṣùgbọ́n àwọn ẹni ìkẹrin, òun ni àwọn tó gbà á tí ó sì so èso nínú ayé wọn. Tó so èso nínú ayé wọn. So ìtumọ̀ òwe yìí rèé. Ṣùgbọ́n kó tó di pé Jésù sọ ìtumọ̀ òwe yìí, kò yé àwọn ọmọ ẹ̀yìn fúnra wọn tí wọ́n gbọ́. Torí ẹ̀ ni wọ́n ṣe wá láti béèrè pé kí ni ìtumọ̀ òwe yìí. Ni Jésù ṣe sọ fún wọn wípé ẹ̀yin lè a fi fún láti ní òye ìjìnlẹ̀
ìjọba Ọlọ́run, láti mọ ohun ìjìnlẹ̀ ìjọba Ọlọ́run. Ìbéèrè àwọn ọmọ ẹ̀yìn àti ìdáhùn tí Olúwa fi fún wọn yìí, ó fi hàn pé fún ènìyàn láti mọ àwọn ohun ìjìnlẹ̀ ìjọba Ọlọ́run tàbí láti ní òye nípa ìjọba Ọlọ́run, a ní láti fi fún ni. Ìyẹn túmọ̀ sí wípé a ní láti ràn án lọ́wọ́ kó tó lè ní òye nípa ohun tó ní í ṣe pẹ̀lú ìjọba Ọlọ́run. Ìyẹn túmọ̀ sí wípé a kò lè ní òye àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú Ọlọ́run àti ìjọba rẹ̀ láì ṣe wípé a bá ràn wá lọ́wọ́. A nílò ìrànlọ́wọ́. Ìdí ni pé nípasẹ̀ ìrí wa gẹ́gẹ́ bí àwọn tí ó ti kú ikú ẹ̀mí nítorí ìrékọjá àti ẹ̀ṣẹ̀ wa. Ìwé Éfésù orí 2 ẹsẹ̀ 1 àti 5 ló ṣàlàyé bẹ́ẹ̀. Ó ní pé a ti kú nínú ẹ̀ṣẹ̀ àti ìrékọjá wa. Nítorí ìdí èyí, a ò lè ní òye ọ̀rọ̀ Ọlọ́run. Bí Ọlọ́run bá sọ̀rọ̀, a lè gbọ́ ọ lóòótọ́ pẹ̀lú etí ara, ṣùgbọ́n a ò lè gbọ́ ohùn Ọlọ́run. A ò lè mọ ìtumọ̀ ohun tí à ń gbọ́, kò lè yé wa. Wọ́n lè fetí ìta gbọ́ bí mo ṣe ń sọ, ṣùgbọ́n etí inú kò ní lè gbọ́ ohun tí wọ́n ń gbọ́. Ohun tá a túmọ̀ sí pé etí inú ò gbọ́ ni pé kò ní yé wọn. Ohun tó túmọ̀ sí nìyẹn. Irú ènìyàn bẹ́ẹ̀ tó wà nínú ara, tó wà ní ipò ìrékọjá tàbí ipò ẹ̀ṣẹ̀, tó wà ní ipò òkú ẹ̀mí, irú ènìyàn bẹ́ẹ̀ á ka ọ̀rọ̀ náà sí ọ̀rọ̀ aṣiwèrè, nítorí ẹni ara ni, kì í ṣe ẹni ẹ̀mí. Ó máa ka ọ̀rọ̀ náà sí ọ̀rọ̀ aṣiwèrè nítorí pé ẹni ara ni. Ṣùgbọ́n tá a bá sọ pé èèyàn ẹni ara, kí la túmọ̀ sí? Ó túmọ̀ sí pé ẹni yẹn ṣe kí ni? Ó kúkú ẹ̀mí, kì í ṣe ẹni ẹ̀mí. Paul wípé nínú ìwé Kọ́ríńtì kínní orí 2 ẹsẹ̀ 14, ó ní ṣùgbọ́n ènìyàn nípa ti ara kò gba ohun ti ẹ̀mí Ọlọ́run wọn nì, nítorí pé wèrè ni wọ́n já sí fún un. Òun kò sì lè mọ̀ wọ́n, nítorí nípa ti ẹ̀mí lè a fi ń wádìí wọn. Nípa ti ara a ò lè mọ ohun ti Ọlọ́run, nítorí ohun ti Ọlọ́run ohun ti ẹ̀mí ni. Nípa bẹ́ẹ̀ wọ́n á máa gbọ́, ṣùgbọ́n wọ́n á máa yín mú. Wọ́n á máa gbọ́, wọ́n á máa kàn tí ikún sí. Wọ́n á máa kọ, wọ́n á máa sọ̀pàkọ́ sí. Kò ní í yé wọn, nítorí wípé ẹni ara ni wọ́n. Ọ̀rọ̀ yìí máa dàbí ọ̀rọ̀ tí ó ń gún wọn lára. Wọ́n á máa kà á sí ẹ̀gbin àti ìwọ̀sí. Wọn ò ní fẹ́ farabalẹ̀ gbọ́, wọn ò ní fẹ́ mọ̀túmọ̀ ẹ̀, torí kò tiẹ̀ yé wọn rárá. Nínú Bíbélì, a rí àpẹẹrẹ àwọn tí a fi fún láti mọ ohun ìjìnlẹ̀ ìjọba Ọlọ́run. Kẹ́ ẹ lè mọ̀ pé a ní láti fi fún èèyàn ni kó tó lè ní òye ohun tá à ń pè ní ohun ìjìnlẹ̀ ìjọba Ọlọ́run. Àpẹẹrẹ àkọ́kọ́ òun ni àpẹẹrẹ Pétérù nínú ìwé Mátíù orí 16 láti ẹsẹ̀ 13 wá sí ìsàlẹ̀. Nínú ìrere Mátíù, Jésù Olúwa bi àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé, ta ni àwọn ènìyàn ló ń fi èmi ọmọ ènìyàn pè? Jésù ti ṣiṣẹ́ ìránṣẹ́ ó tó jọ́ mẹ́ta ní ilẹ̀ Ísírẹ́lì. Ó ti ń lọ láti ojúlé sójúlé, ó ń wàásù láti ìloro àti ìlú sí ìlú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti mọ̀, òkìkí rẹ̀ ti kàn kiri. Lọ́jọ́ kan wá pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ jókòó wípé, ta ni àwọn ènìyàn fi mí pè? Àwọn tó ń sọ ni àwọn ọmọ Ísírẹ́lì. Kí ni wọ́n fi mí pè? Àwọn ọmọ ẹ̀yìn Jésù wọ́n sì dá Jésù, torí àwọn ọmọ ẹ̀yìn Jésù ni Jésù ń bi ní ìbéèrè yìí. Wọ́n jẹ́ àwọn tó mọ nǹkan tó ń lọ nígboro. Ó dẹ̀ béèrè lọ́wọ́ wọn. Wọ́n dẹ̀ dáhùn báyìí wípé àwọn kan ní Jòhánù onítẹ̀bọmi ni ọ́. Àwọn mìíràn wípé Èlíjà ni ọ́. Àwọn ẹlòmíràn sì ní Jeremáyà ni ọ́ tàbí ọ̀kan nínú àwọn wòlíì. Ìyẹn ìwé Mátíù orí 16 ẹsẹ̀ 13 sí 14. Ìdáhùn yìí kò jẹ́ ohun tuntun lọ́dọ̀ wa ní òde òní. Kò jẹ́ ohun tó ṣàjèjì sí wa. Nítorí pé tẹ́ ẹ bá bi ènìyàn 10 lónìí, pàápàá jùlọ láàrin àwọn tó tiẹ̀ ń lọ sí ìjọ, nípa ẹni tí Jésù jẹ́, ó ṣeé ṣe kó jẹ́ pé ìdáhùn 10 ọ̀tọ̀ọ̀tọ̀ òun ni wọ́n máa fi fún yín. Ọ̀tọ̀ ni nǹkan tí àwọn èèyàn rí Jésù sí. Àwọn kan rí bí wòlíì. Àwọn kan rí gẹ́gẹ́ bí oníṣẹ́ ìyanu nìkan, tó jẹ́ pé ìdí tó ṣe wá sáyé ni pé kó sọ àwọn dọlọ́rọ̀ kí wọ́n dẹ̀ lè ṣe ohun rere láyé yìí. Ojú tí ẹlòmíì fi ń wo Jésù nìyẹn. Ẹlòmíì ò tiẹ̀ rí bí nǹkan kan. Oríṣiríṣi ọ̀nà. So bẹ́ẹ̀ náà ni nígbà ayé Jésù, nígbà tó ń ṣiṣẹ́ ìránṣẹ́ lórí èèpẹ̀, àwọn ènìyàn náà fi ojú oríṣiríṣi wò ó.
àwọn ohun tí àwọn ọmọ ẹ̀yìn dẹ̀ jábọ̀ fún Jésù rèé nígbà tó bi wọ́n ní àwọn ìbéèrè wọ̀nyí. Jésù Olúwa wa tẹ̀síwájú, kò dánu dúró ń bẹ̀, ó tẹ̀síwájú láti bi àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ gan-an pé táwọn yẹn bá tẹ̀ ń sọ bẹ́ẹ̀ tán jára àta, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ ẹ̀yìn tèmi, kí lẹ fi mí pè? Ṣùgbọ́n ta ni ẹ̀yin fi mí pè? Ohun tó béèrè lọ́wọ́ wọn nìyẹn ní ẹsẹ̀ ìkẹẹ̀dógún orí kan náà. Símónì Pétérù, ìkan lára àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ló dáhùn. Ó wí pé, olùgbàlà, ọmọ Ọlọ́run alààyè ni ọ́ tàbí ni ìwọ ṣe? Jésù dẹ̀ dáhùn sí ìdáhùn tí Pétérù fi fún yìí wípé, Jésù wípé, ó sì wí fún un pé, alábùkún fún ni ọ́, ìwọ Símónì ọmọ Jónà, nítorí kì í ṣe ẹran ara àti ẹ̀jẹ̀ ni ó fi èyí hàn ọ́, bí kò ṣe bàbá mi tí ń bẹ ní ọ̀run. Ìyẹn ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ìkẹtàdínlógún. Ohun tí a rí kàn bíi ni wípé ó hàn kedere nínú ẹsẹ̀ Bíbélì yìí wípé àwọn irúfẹ́ ènìyàn méjì ló júwe ẹni tí Jésù jẹ́. Àwọn ènìyàn láwùjọ, òun ni àwọn ènìyàn àkọ́kọ́, irúfẹ́ ènìyàn àkọ́kọ́. A dẹ̀ rí ohun tí wọ́n fi Jésù pè. Wọ́n fi wé Jòhánù onítẹ̀bọmi, wọ́n fi wé Èlíjà, wọ́n fi wé Jeremáyà tàbí ìkan lára àwọn wòlíì. Àwọn irúfẹ́ ènìyàn kejì tó júwe Jésù, òun ni àwọn ọmọ ẹ̀yìn Jésù tí Pétérù dúró gẹ́gẹ́ bí agbẹnusọ fún. A lè sọ bẹ́ẹ̀, ó dúró gẹ́gẹ́ bí agbẹnusọ fún wọn. Ó dẹ̀ sọ̀rọ̀ wípé, olùgbàlà, ọmọ Ọlọ́run alààyè ni ìwọ. Ìdí tí Pétérù ṣe sọ bẹ́ẹ̀ Jésù fi hàn. Ó ní pé ìdí tó ṣe mọ̀ ẹni tí mo jẹ́ wípé olùgbàlà, ọmọ Ọlọ́run alààyè ni mí, ó ní wípé a fi fún ọ láti ọ̀dọ̀ bàbá wa ni. Ìyẹn túmọ̀ sí pé kò bá má ní òye ẹni tí Jésù jẹ́ bí kò bá ṣe wípé a ṣe kí ni o, a fi fún. Bákan náà, kò sí ẹni tó mọ bàbá, Jésù ló sọ bẹ́ẹ̀ nínú ìwé Lúùkù orí ìkẹwàá ẹsẹ̀ ìkejìlélógún, pé kò sí ẹni tó mọ bàbá àyàfi òun fúnra òun àti ẹni tí òun bá fi fún láti mọ̀. Ohun tí Jésù sọ nìyẹn. Ìyẹn túmọ̀ sí pé a ò lè mọ Ọlọ́run àfi tí Ọlọ́run bá fi hàn wá. A ò lè mọ ohun tó ní í ṣe pẹ̀lú Ọlọ́run. A ò lè mọ ohunkóhun tó ní í ṣe pẹ̀lú ọ̀nà ìgbàlà àfi tí a bá fi kí ni o, tí a bá fi hàn wá. Eléyìí jẹ́ àpẹẹrẹ àkọ́kọ́ nínú Bíbélì tá a fi mọ̀ wípé láì ṣe pé a fi fún ni, a ò lè mọ Ọlọ́run tàbí ọ̀nà Ọlọ́run. Àkọ́kọ́ nìyẹn. Ìkejì ni Lídíà nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹrìnlá. Níbí yìí Paul lọ sí ìlú tí a ń pè ní ìlú Fílípù, ó dẹ̀ lọ wàásù níbẹ̀. Níbi tó ti ń wàásù, àkọsílẹ̀ sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló gbọ́ ọ̀rọ̀ ìwàásù yìí. Bíbélì sọ pé lára àwọn tó gbọ́ ọ̀rọ̀ ìwàásù Pọ́ọ̀lù ni Lídíà jẹ́. Ìyẹn túmọ̀ sí pé òun nìkan kọ́ ló gbọ́ ọ̀rọ̀ ìwàásù tí Pọ́ọ̀lù ń sọ ní àárín wọn. Ṣùgbọ́n Bíbélì sọ pé ó sì tẹ́tí láti gbọ́ ọ̀rọ̀ náà nítorí Olúwa ṣí ọkàn rẹ̀. Nítorí kí ni o? Olúwa ṣí ọkàn rẹ̀. Ìyẹn túmọ̀ sí pé láì ṣe wípé a ṣí ọkàn rẹ̀, kò lè ní òye ohun tí Pọ́ọ̀lù ń wàásù. Kò lè ní òye náà. Eléyìí jẹ́ àpẹẹrẹ kejì tó fi hàn wípé láì ṣe pé a fi fún ni, láì ṣe pé a ran ni lọ́wọ́, a ò lè mọ ohun tí a lè mọ ẹni tí Ọlọ́run jẹ́, tàbí a ò lè mọ ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ ìyìn rere máa dàbí ọ̀rọ̀ aṣiwèrè létí wa, kò ní yé wa. A ò ní gbà á nítorí pé a ò ní rí i gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. A ó kà á sí ọ̀rọ̀ ènìyàn lásán tàbí ọ̀rọ̀ tí kò fọgbọ́n yọ. Bá ojú tá ò fi rí nìyẹn. Èyí ni ohun àkọ́kọ́. A rí gbangba nínú Bíbélì wípé a ní láti fi fún èèyàn. Ó ní Jésù sọ fún àwọn ọmọ ẹ̀yìn àti àwọn tó wà pẹ̀lú wọn tí wọ́n bi léèrè wípé kí ni ìtumọ̀ òwe yìí? Ó wá sọ wípé ó ní pé ẹ̀yin ni a fi fún láti mọ ohun ìjìnlẹ̀ ìjọba Ọlọ́run. Ohun àkọ́kọ́ nìyẹn. Ohun kejì tá a rí nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí, ẹsẹ̀ Bíbélì, ó ní pé a fi hàn wípé a fi òye fún ni. Ohun àkọ́kọ́ tí a fìdí ẹ̀ múlẹ̀ ni wípé a ní láti fi fún ni láti lè ní òye ìjọba Ọlọ́run tàbí láti lè mọ ohun ìjìnlẹ̀ ìjọba Ọlọ́run. A ní láti fi fún ni. Ṣùgbọ́n èkejì, báwo la ó ṣe mọ̀ pé a fi fún wa? Báwo la ó ṣe mọ̀ wípé a ti ní òye yìí? Báwo la ó ṣe mọ̀? Ohun tí a fẹ́ gbé yẹ̀wò rèé, tí ẹsẹ̀ Bíbélì yìí dẹ̀ fi hàn wá gbangba, a ó dẹ̀ rí bẹ́ẹ̀ láìpẹ́ yìí.
ìbéèrè tí ó yẹ ká béèrè pé ọ̀pọ̀ èrò ló gbọ́ òwe afúrúgbìn yìí tí Olúwa sọ, ṣùgbọ́n kì í ṣe gbogbo wọn ni ó sọ fún pé ẹ̀yin ni a fi fún láti mọ ohun ìjìnlẹ̀ ìjọba Ọlọ́run. Kì í ṣe gbogbo wọn ló sọ bẹ́ẹ̀ fún. Ohun tá a rí ni wípé àwọn èrò yìí ti lọ, nítorí Bíbélì sọ wípé nígbà tó kù òun nìkan, ìyẹn túmọ̀ sí pé àwọn èèyàn ò sí lọ́dọ̀ rẹ̀ mọ́. Ẹ rántí pé inú ọkọ̀ ló wà nígbà tó ń ṣèwàásù yìí. Ó wọnú ọkọ̀, ó tì síwájú díẹ̀, àwọn èèyàn sì dúró lẹ́bàá òkun ló fi ń wàásù yìí fún wọn. Àwọn ènìyàn yìí ti lọ, ó kù òun nìkan, nígbà náà ni àwọn ọmọ ẹ̀yìn tó wá. Ìyẹn túmọ̀ sí pé àwọn èrò kọ́ ló sọ̀rọ̀ yìí sí, kò sọ̀rọ̀ sí àwọn èrò. Kí ló dé tó ṣe jẹ́ àwọn tó wá bá a nígbà tí ó dá wà nìkan ni ó sọ ọ̀rọ̀ yìí sí? Mo fẹ́ fi dá ọ lójú wípé nítorí àwọn wọ̀nyí ló fi àmì hàn wípé a ti fi òye fún wọn. A ò lè fojú fò mọ àwọn tá a ti fòye fún. A ò lè fojú fò mọ àwọn tó jẹ́ ènìyàn Ọlọ́run, tí Ọlọ́run ti ràn lọ́wọ́ láti mọ̀ nípa rẹ̀ àti ọ̀rọ̀ ìyìn rere. A ò lè fojú fò, a ò lè mọ̀ wọ́n nípa rírí wọn lójú. Ṣùgbọ́n ó ní àwọn àpẹẹrẹ tàbí àmì tó lè jẹ jáde nínú ayé wọn tá a lè fi dá wọn mọ̀ wípé nítòótọ́ àwọn ènìyàn wọ̀nyí wọ́n mọ Ọlọ́run tàbí wọ́n ti gba ọ̀rọ̀ ìyìn rere. Ohun tá a lè rí ni àwọn méjì, ṣùgbọ́n tá a lè kó pọ̀ lẹ́yọkan. Wọ́n ní ìbáṣepọ̀ pẹ̀lú Jésù tó kọjá ìpéjọpọ̀ ìta gbangba. Wọ́n ní ìbáṣepọ̀ pẹ̀lú Jésù tó kọjá ìpéjọpọ̀ ìta gbangba. Ìyẹn túmọ̀ sí pé nígbà tí àjọ ti tú, wọ́n sì ń wá Jésù. Nígbà tí ọ̀gọ̀ èrò ti lọ, tí wọ́n ti dà kúrò, àwọn èyí sì súnmọ́, wọ́n sì dúró láti wádìí ọ̀rọ̀ tí Jésù ń sọ. Ohun tí àwọn ìjọ ènìyàn wọ̀nyí gbọ́ kò nítumọ̀. Ṣùgbọ́n ohun tí àwọn méjìlá yìí àti àwọn tó pẹ̀lú wọn tí wọ́n gbọ́ yìí, wọ́n fẹ́ gbọ́ sí. Wọ́n ní ìkíyèsí ọ̀rọ̀ Kristi. Wọ́n sì ń fẹ́ àlàyé ohun tí ó rú wọn lójú. Ọ̀rọ̀ Jésù fi hàn wípé òwe la fi bá àwọn tó wà ń ta sọ̀rọ̀ kí ó má bàa yé wọn. Ìyẹn túmọ̀ sí pé kò yé wọn ohun tí wọ́n gbọ́. Ṣùgbọ́n pé kò yé wọn kò rú ìbéèrè sókè lọ́kàn wọn, kò fi wọ́n sí ipò ẹni tó ń wádìí ohun tó gbọ́ tí ò yé. Ṣùgbọ́n àwọn méjìlá yìí àtàwọn díẹ̀ tó wà pẹ̀lú wọn yìí, wọ́n fẹ́ ní òye ohun tí Jésù sọ. Wọ́n fẹ́ ní òye ọ̀rọ̀ yìí. Tẹ́ ẹ bá ka àwọn ẹsẹ̀ mìíràn bí ìwé Mátíù àti ìwé Lúùkù tí a tún ti rí ẹ̀kọ́ ìkà, ó tún jọ wípé wọ́n ń béèrè wípé a fẹ́ mọ̀ kí ló dé tó ṣe ń fi òwe bá àwọn tó wà níta sọ̀rọ̀. Wọ́n fẹ́ mọ̀ bẹ́ẹ̀. Kí ló dé? Bó tilẹ̀ jẹ́ pé kò yé àwọn náà tá a bá pa àwọn ibi mẹ́tẹ̀ẹ̀ta tá a ti rí òwe afúrúgbìn pọ̀. A rí pé wọ́n fẹ́ mọ̀. A dẹ̀ rí wípé ìdí tí Jésù ṣe ń fi òwe bá wọn sọ̀rọ̀ òun ni wípé kí wọ́n lè gbọ́ kó má bàa yé wọn. Ó fi hàn wípé sísọ̀rọ̀ lówe pẹ̀lú àwọn ará ìta yìí, ó dúró gẹ́gẹ́ bí ìdájọ́ fún àwọn tí a kò yàn láti mọ̀. Ọ̀rọ̀ ìdájọ́ nítorí tá a bá kà á sísàlẹ̀ sí, ẹ rí wípé ibi tí ọ̀rọ̀ yẹn forí sọ òun ni pé kí wọ́n má bàa ṣe kí ni o, ká má bàa wò wọ́n sàn, ká má bàa gbà wọ́n. Ẹni tá a bá ti sọ irú ọ̀rọ̀ yẹn sí, ẹni tá a ti dá lẹ́jọ́ ni, tàbí ẹni tó wà lábẹ́ ìdájọ́, kó má bàa yé wọn. So ohun tá a rí ni wípé ó fi hàn wípé àwọn ènìyàn wọ̀nyí, ọ̀rọ̀ tí Jésù sọ ní ìta gbangba kò tó wọn. Wọ́n ń fẹ́ láti gbọ́ sí, wọ́n fẹ́ wádìí ẹ̀, wọ́n ń fẹ́ ìtumọ̀ rẹ̀, wọ́n fẹ́ mọ̀ sí síwájú sí. Bó tilẹ̀ jẹ́ pé àwọn àti àwọn ìjọ ènìyàn, yẹn túmọ̀ sí pé àwọn méjìlá àti àwọn tó wà pẹ̀lú wọn, pẹ̀lú àwọn ìjọ ènìyàn ní ọ̀rọ̀ yìí rú lójú tàbí ní òye yìí rú lójú. Àwọn dẹ̀ nífẹ̀ẹ́ sí àti mọ ìtumọ̀ òwe yìí. Bó tilẹ̀ jẹ́ pé àwọn ìjọ ènìyàn ò fẹ́, ṣùgbọ́n àwọn fẹ́ láti mọ ìtumọ̀ rẹ̀. Wọ́n ń fẹ́ òye ọ̀rọ̀ náà. Ìdáhùn Jésù fi hàn wípé àwọn tó ní irú àkíyèsí báyìí ni a fi fún láti mọ ohun ìjìnlẹ̀ ìjọba Ọlọ́run. Kì í ṣe wípé àkíyèsí wọn ló sọ wọ́n di ẹni tí a fi àwọn nǹkan wọ̀nyí fún. Àkíyèsí wọn fi hàn
mi mọ̀ bí ọ̀rọ̀ mi yé yín, àfi àkíyèsí wọn fi hàn pé a ti fi fún wọn láti ní òye ìjọba Ọlọ́run, kó má bàa jọ lójú wa wípé wọ́n ṣe nǹkan kan tí wọ́n fi jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run fún ohun tí Ọlọ́run ṣe fún wọn ní. Rárá, wọn ò ṣe ohunkóhun, nítorí pé ohun tí ìwé mímọ́ kọ̀wé rẹ̀ ni wípé gbogbo èèyàn ṣáà ló ti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Ìyẹn túmọ̀ sí pé kò sí ẹni tó ń wá Ọlọ́run. Ìwé Róòmù orí 3 ẹsẹ̀ 18, kò sí ẹni tó ń wá, a ò tilẹ̀ wá. Ṣùgbọ́n ó fi hàn gbangba wípé ìdí tí àwọn wọ̀nyí ṣe ń béèrè síwájú sí, ìdí tí wọ́n ṣe fẹ́ mọ̀ sí ohun tí òwe yìí túmọ̀ sí, òun ni pé torí pé a ti fi fún wọn láti ní òye ìjọba Ọlọ́run. Ohun tó ń fi hàn nìyẹn. Ìbéèrè àwọn ọmọ ẹ̀yìn yìí ló jẹ́ kí a mọ ìtumọ̀ òwe afúrúgbìn. Bí bẹ́ẹ̀ kọ́, a ò bá má ti ní àkọsílẹ̀ ìtumọ̀ òwe yìí nínú Bíbélì, nítorí Jésù ti dá wa, kò sọ̀rọ̀ nípa òwe yìí mọ́. Nígbà tí wọ́n wá láti bí léèrè ló tó sọ̀túmọ̀ ẹ̀. Ẹsẹ̀ 8 ọ̀tọ̀ọ̀tọ̀ a ò bá má ní àkọsílẹ̀ lónìí, ṣùgbọ́n nítorí ìbéèrè wọn ni a ṣe kọ ohun tí ìtumọ̀ òwe yìí tó jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lónìí ló ń lọ sí ilé ìjọsìn fún ìsìn, wọ́n ń lọ sí ìdánilẹ́kọ̀ọ́ Bíbélì, wọ́n á tiẹ̀ tún máa lọ sí àwọn ìpàdé pàtàkì tí a ti pinlẹ̀ gbé kalẹ̀ fún àpérò Bíbélì, yẹn tó ń pè ní Bible Conference àbí seminar, tí a pinlẹ̀ gbé kalẹ̀ fún àpérò ẹ̀kọ́ Bíbélì. Síbẹ̀ ọ̀pọ̀ sì jẹ́ òpè síbẹ̀ sí. Wọ́n jẹ́ aláìlóye nípa ìjọba Ọlọ́run. Kí ló fà á? Pẹ̀lú bọ́n ṣe ń kẹ́kọ̀ọ́ tó, wọn ò wá sí ojú ìmọ̀ òtítọ́. Kí ló fà á? Nítorí pé wọn ò kíyèsí ọ̀rọ̀ Ọlọ́run tàbí gbé wọn yẹ̀wò lẹ́yìn ìpàdé. Wọn ò kíyèsí. Ìdí tí wọn ò dẹ̀ ṣe kíyèsí ni pé a ò fi fún wọn láti ní òye àwọn nǹkan tí wọ́n gbọ́. Wọn ò ní ìsopọ̀ pẹ̀lú ohun tí wọ́n gbọ́. Wọ́n gbọ́ lóòótọ́, ṣùgbọ́n kò kàn wọ́n gbọ̀ngbọ̀n débi pé ó gba oorun lójú wọn, débi pé wọ́n bẹ̀rẹ̀ sí ṣèwádìí láti mọ òtítọ́ ọ̀rọ̀ náà. Mi ò sọ̀rọ̀ nípa ibi tí a ti ń wàásù èké o, torí ọ̀pọ̀lọpọ̀ ibi la ti ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run lónìí. Ṣùgbọ́n àwọn ibì kan wà tó yẹ pé ìwàásù èké ni à ń ṣe ní àwọn ibẹ̀. Ṣùgbọ́n mò ń sọ̀rọ̀ nípa ibi tá a ti ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run tòótọ́. Pẹ̀lú bẹ́ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ń lọ, ṣùgbọ́n tí wọn ò kíyèsí àwọn nǹkan tí wọ́n ń gbọ́. Òye àwọn ohun ìjìnlẹ̀ ìjọba Ọlọ́run wà fún àwọn tó ń wá ìtumọ̀ rẹ̀. Lẹ́yìn ìgbà tí ìpàdé bá parí, jẹ́ onírú ọkàn yìí. Jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run máa ń mú ọ lẹ́wù débi pé ò ń wádìí òtítọ́ rẹ̀. Jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run máa ń mú ọ béèrè àwọn ìbéèrè tó máa jẹ́ kí òye ọ̀rọ̀ Ọlọ́run kó túbọ̀ yí ọ sí. Ǹjẹ́ bó ìhà tí o kọ sí ọ̀rọ̀ Ọlọ́run rèé lẹ́yìn ìgbà tó bá gbọ́? Tàbí o dàbí àwọn èrò tí wọ́n gbọ́ ohun tí ò yé wọn, tí wọn ò dẹ̀ kíyèsí àti ṣèwádìí ohun tó túmọ̀ sí, ṣùgbọ́n tí wọ́n kàn bá tí wọn lọ. Ṣé irú èèyàn bẹ́ẹ̀ ni wọ́n jẹ́? Ǹjẹ́ ó ń kàn ń gbọ̀ngbọ̀n wípé Bíbélì tí mo ní yìí, tí mi ò kì í kà yìí, ó ṣeé ṣe kí a má mọ bí wọ́n ṣe ń kàwé, yẹn kì í ṣàrùn. Ṣùgbọ́n ohun tó lè jẹ́ àrùn òun ni pé ká wá káwọ́ gbéra, ìyẹn lè jẹ́ àrùn. Pàápàá jùlọ nígbà tí a mọ̀ wípé àtúnṣe lè wà lórí pé èèyàn ò lè kàwé. Kò sí iye ọjọ́ tí èèyàn lè wà. Ṣé a ní ìtara? Bátémíù afọ́jú ni, alágbèsì ni pẹ̀lú. Ṣùgbọ́n kò jẹ́ kí ojú òun tó fọ́, ó jẹ́ kí ohùn òun kó di. Bí ojú ẹ̀ ṣe fọ́ tó dẹ̀ ní ìkíyèsí wípé Jésù ń kọjá lọ, ó bẹ̀rẹ̀ sí pariwo, Jésù ọmọ Dáfídì, ṣàánú fún mi. Àwọn ènìyàn gbìyànjú àti dá a lẹ́kun, ṣùgbọ́n bẹ́ẹ̀ ló ń kígbe sí. Bẹ́ẹ̀ ló ń kígbe sí. Ǹjẹ́ bí ìwọ náà ṣe ń kígbe rèé nínú ojú dúdú rẹ, láì lóye ọ̀rọ̀ Ọlọ́run yìí, ǹjẹ́ ó ń fa igbe ta yọ nínú ọkàn rẹ? Wípé tí ọ̀rọ̀ yìí bá jẹ́ ọ̀rọ̀ ìjọba Ọlọ́run tòótọ́, tó dẹ̀ yẹ pé àti wọ ìjọba Ọlọ́run mi dìrọ̀ mọ́, tó bá jẹ́ pé ó ń sọ nípa ẹni tó wá sáyé láti gbà mí là, èéṣe tí ọkàn mi ò ṣe fà láti wádìí rẹ̀? Èéṣe tí ọkàn mi ò ṣe fà láti wádìí rẹ̀?
mo ṣe àlàyé kan ní bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn wípé tí èèyàn bá ń ṣàìsàn dojú ikú tán dẹ̀ sọ fún un pé ọ̀nà àbáyọ sí àìsàn yìí wà ṣùgbọ́n kò sún métílé, ọ̀nà jíjìn ni, wípé ibi tí ọ̀nà àbáyọ wà fún àìsàn yìí ó wà ní ẹgbẹẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún máìlì síbi tẹ́ni yẹn ń gbé. Tẹ́ni yẹn ò dẹ̀ lówó àti rìnrìn àjò lọ síbẹ̀. Wọ́n á bi wá léèrè wípé tó bá kan kéèyàn yáwó ṣírú ẹni bẹ́ẹ̀ ò ní ya tó bá mọ̀ wípé òun máa yè tóun bá débẹ̀. Tá a bá lè ṣe bẹ́ẹ̀ fún àwọn nǹkan tí ò lálòpẹ́, fún àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àgọ́ ara nìkan, mélòó ohun tó ní ṣe pẹ̀lú ayérayé. Ẹ̀yin lè a fi fún láti mọ ìjìnlẹ̀ ìjọba Ọlọ́run. Ohun ìjìnlẹ̀ ìjọba Ọlọ́run ó gbọ́dọ̀ pe ọkàn wa, ó gbọ́dọ̀ pe àkíyèsí ọkàn wa. A gbọ́dọ̀ fẹ́ wádìí rẹ̀ láti mọ̀ ọ́ nítorí ayérayé dìrọ̀ mọ́. Ẹ̀yin ènìyàn, Jésù ń pè ọ́ pé kí o wá láti jókòó sí ẹ̀bá ẹsẹ̀ rẹ̀, láti kẹ́kọ̀ọ́ nípa ìjọba rẹ̀. Ó ń pè ọ́ pé kó o gba ọ̀rọ̀ òun gbọ́, kí o sì fẹ́ láti mọ ìtumọ̀ rẹ̀. Jẹ́ o ṣetán láti pa ọ̀rọ̀ Ọlọ́run mọ́ ní àyà rẹ bí? Àwọn tí wọ́n ń lọ sí onírúurú àpérò ìdánilẹ́kọ̀ọ́ Bíbélì lè ní ìwé ìkẹ́kọ̀ọ́ ìgboyè tó ń pè ní certificate láti fi hàn wípé àwa náà ti lọ síbẹ̀ yẹn níbi tí wọ́n ti ń ṣe àpérò ẹ̀kọ́ Bíbélì. Ṣùgbọ́n tí wọ́n bá ní lọ́kàn láti fẹ́ mọ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run túmọ̀ sí, irú àwọn ènìyàn bẹ́ẹ̀ máa pàdánù òye ìjọba Ọlọ́run. Wọn ò lè ní òye yìí. Wọ́n tiẹ̀ lè sọ ọ̀rọ̀ tí ẹni tó wàásù ní àpérò ìdánilẹ́kọ̀ọ́ Bíbélì yẹn sọ. Wọ́n lè sọ ní ìlà tẹ̀lé ìlà, ní ọ̀rọ̀ tẹ̀lé ọ̀rọ̀. Ṣùgbọ́n tí kò bá sí àmì nínú ayé wọn wípé wọ́n ń wádìí rẹ̀, a ò tí ì fi òye ìjọba Ọlọ́run fún wọn. Kò lè yé wọn. Àkọ́sórí lásán ni àwọn nǹkan tí wọ́n kọ́ yóò jẹ́. Kò ní jẹ́ ohun tó lágbára láti yí ayé wọn padà. Ohun kẹta tí a fẹ́ mú jáde nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí rèé. Àwọn tó ń rí ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí òwe. Ẹ rántí pé irúfẹ́ ènìyàn méjì ló wà. Àwọn tá a fi òye ìjọba Ọlọ́run fún, tí a fi òye yìí fún. Àwọn kejì ni àwọn tó ń rí ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí òwe. Bí irú àwọn tí a bá pàdé nínú ẹsẹ̀ Bíbélì tí a kà. Nítòótọ́, ọ̀rọ̀ Ọlọ́run fi yé wa pé Ọlọ́run yan àwọn ènìyàn kan fún ìgbàlà. Mo fẹ́ kí ẹ máa bá mi bọ̀. Ọlọ́run yan àwọn ènìyàn kan fún ìgbàlà. Ìwé Róòmù wípé nínú ìwé Róòmù orí 9 ẹsẹ̀ 30. Àwọn tí ó sì ti yàn tẹ́lẹ̀, àwọn ni ó sì ti pè. Àwọn ẹni tí ó sì ti pè, àwọn ni ó sì ti dá láre. Àwọn ẹni tí ó sì ti dá láre, àwọn ni ó sì ti ṣe lógo. Ohun tí ọ̀rọ̀ Bíbélì ń sọ níbí ni wípé a ti yan àwọn kan fún ìgbàlà. Ohun tí Bíbélì ń sọ nìyẹn. Ọlọ́run ti yan àwọn ènìyàn wọ̀nyí ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé. Kó tó di pé a dá ohunkóhun tàbí ènìyàn. Ó yàn wọ́n láti jẹ́ mímọ́ àti aláìlábùkù. Ìwé Éfésù orí 1 ẹsẹ̀ 4 ló sọ bẹ́ẹ̀. Ó yàn wọ́n láti jẹ́ mímọ́ àti aláìlábùkù. Ṣùgbọ́n ohun tó jẹyọ ni wípé Ọlọ́run ti yàn wọ́n ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé. Ṣùgbọ́n kó má bàa dà wá lọ́kàn rú. Ọlọ́run gẹ́gẹ́ bí adẹ́dá nínú yíyàn rẹ̀ kò fi àìgbọràn sínú ẹnikẹ́ni. Tá a bá ń sọ̀rọ̀ nípa ìṣubú ènìyàn tàbí ènìyàn dẹ́ṣẹ̀, a ò lè tọpinpin rẹ̀ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run wípé Ọlọ́run ló mú kí èèyàn kọsẹ̀ tàbí kó dẹ́ṣẹ̀ tàbí kó ṣubú. Ọlọ́run kọ́, torí kò sí àìdá tàbí ibi kankan nínú Ọlọ́run. Kò fi àìgbọràn sínú ẹnikẹ́ni. Nítorí bẹ́ẹ̀ a ò lè sọ wípé Ọlọ́run ló fa ìṣubú sínú ẹ̀ṣẹ̀ tàbí òun ló jẹ́ kí àwọn èèyàn kan kọ ìyìn rere Ọlọ́run. Òun kọ́. Nígbàkúgbà tí a bá ti rí ẹnikẹ́ni tí òye ọ̀rọ̀ Ọlọ́run kò yé, tí kò sì bìkítà, ó ṣeé ṣe kó jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe lára àwọn tí Ọlọ́run yàn.
ẹ gbọ́ mi pẹ̀lú àkíyèsí, ó ṣeé ṣe, mi sọ pé ẹni bẹ́ẹ̀ kì í ṣe ẹni tí Ọlọ́run kò yàn, ó ṣeé ṣe kí irú ẹni bẹ́ẹ̀ kó jẹ́ àwọn tí Ọlọ́run kò yàn. A ní láti mọ̀ síwájú pé kíkọ ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀ tàbí kí ènìyàn má nàání rẹ̀ lónìí kò túmọ̀ sí pé kò ní náání rẹ̀ lọ́jọ́ ọ̀la. A ti rí àwọn kan tó kọ ọ̀rọ̀ Ọlọ́run lónìí ṣùgbọ́n tí wọ́n padà gbà á. So kẹ́ ẹ lè jẹ́ kí ọ̀rọ̀ mi kó yé wa dáadáa ohun tí mò ń sọ. So irú ẹni bẹ́ẹ̀ tó kọ ọ̀rọ̀ Ọlọ́run lénìí, ó lè padà ní òye ọ̀rọ̀ Ọlọ́run lọ́la tí Ọlọ́run bá pè é, tí Ọlọ́run bá pè irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ayé rẹ̀ tako ọ̀rọ̀ Ọlọ́run tàbí tí kò kíyèsí, irú ayé ẹni bẹ́ẹ̀ ó mú fura dání. Àrídájú tí a lè ní tàbí tí a lè fi mọ̀ wípé lára àwọn ẹni tí a yàn ni wá, òun ni ìhà tí a bá kọ sí ọ̀rọ̀ Ọlọ́run. Eléyìí máa ń fi hàn bóyá Ọlọ́run ti yí wa lọ́kàn padà láti pàtàkì ọ̀rọ̀ Ọlọ́run fún àǹfààní ìgbàlà wa. Ìhà tí a kọ sí ọ̀rọ̀ Ọlọ́run ó ṣe pàtàkì bí a ṣe ń gbọ́, bí a ṣe ń lépa rẹ̀. Ṣé ọkàn tó ń lépa ni wá, ní èdè òyìnbó seeking soul, ṣé ọkàn tó ń lépa ni wá lẹ́yìn ìgbà tí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tán? Jẹ́ ọkàn wa gbọgbẹ́? Jẹ́ à ń wá ọ̀nà àbáyọ sí ẹ̀ṣẹ̀ wa? Jẹ́ à ń béèrè, à ń kànkùn, à ń wá kiri ní ti ọ̀nà ìgbàlà? Ṣé ìhà tí a kọ sí ọ̀rọ̀ Ọlọ́run rèé? Àwọn tí ọ̀rọ̀ Ọlọ́run dàbí òwe lójú wọn, wọ́n jẹ́ àwọn tí a kò yàn, tí wọ́n wà lábẹ́ ìdájọ́ Ọlọ́run nítorí ẹ̀ṣẹ̀ wọn. Ẹ rántí wípé ẹ̀ṣẹ̀ wọn kò tọ̀dọ̀ Ọlọ́run wá. Ẹ̀ṣẹ̀ wọn fúnra wọn ni wọ́n máa jẹ́wọ́ rẹ̀ lọ́jọ́ kẹyìn, ni wọ́n máa ṣàlàyé báwọn ṣe rìn. Kì í ṣe wípé àwọn tí a fi òye yé kì í ṣe ẹlẹ́ṣẹ̀ o, ẹ má ṣì mí gbọ́. Kì í ṣe wípé àwọn tí a fi òye yé kì í ṣe ẹlẹ́ṣẹ̀. A ti sọ ṣáájú lẹ́ẹ̀kan pé gbogbo asálà ti ṣẹ̀, a sì kùnà ògo Ọlọ́run. Ṣùgbọ́n wọ́n jẹ́ àwọn tí Ọlọ́run ti fi àánú gbàlà. Ọlọ́run lè fi àánú fún ẹnikẹ́ni nítorí Ọlọ́run ni. Ọlọ́run ni. Paul wí nínú ìwé Róòmù orí 9 láti ẹsẹ̀ 14 títí dé ẹsẹ̀ 15. Ǹjẹ́ àwa ó àti wí, ìbéèrè ni, àìṣòdodo ha wà lọ́dọ̀ Ọlọ́run bí? Kí a má rí. Nítorí ó wí fún Mósè pé, èmi ó ṣàánú fún ẹni tí èmi ó ṣàánú fún. Èmi ó sì ṣe ìyọ́nú fún ẹni tí èmi ó ṣe ìyọ́nú fún. Yẹn túmọ̀ sí wípé Ọlọ́run lè gba ẹnikẹ́ni là. Àwọn tó fẹ́ gbàlà kò sẹ́ni tó mọ̀, òun fún ara ẹ̀ ló mọ̀ wọn. Ọlọ́run ló mọ ohun gbogbo. Ó dẹ̀ ti ṣe ohun gbogbo nínú ọgbọ́n rẹ̀ tó péye àti inú agbára rẹ̀ tí ò ṣe é mì lọ́wọ́ wò. Ló ti ṣe ohun gbogbo, ó dẹ̀ ti ṣe wọ́n ní dáradára. Ohun kan tí Bíbélì fi hàn nípa Ọlọ́run ni wípé onídàájọ́ òdodo ni. Ohun kan tí Bíbélì fi hàn nípa Ọlọ́run ni wípé ọgbọ́n Ọlọ́run tayọ ọgbọ́n gbogbo. Ohun tí Bíbélì fi hàn nípa Ọlọ́run ni wípé Ọlọ́run jẹ́ ẹni tá a lè gbẹ́kẹ̀lé, tá a lè gbáralé, tá a mọ̀ wípé yóò ṣe ohun tó tọ́ tí a sì ní bá ìṣòdodo kankan lọ́wọ́ rẹ̀. Ohun tí a rí, tí a fi hàn nípa ẹni tí Ọlọ́run jẹ́rìí. Ẹ wo bí ẹsẹ̀ Bíbélì yẹn ṣe kángun. Ẹsẹ̀ 12. Ó ní nítorí ní rírí kí wọn kí ó lè rí, ìyẹn àwọn tí wọ́n rí ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí òwe. Nítorí ní rírí kí wọ́n lè rí, kí wọ́n má sì kíyèsí. Ọ̀rọ̀ tí Máàkù tí ó kọ sílẹ̀ yìí, tí a kà nínú ìwé Máàkù yìí, ó jẹ́ ọ̀rọ̀ tó wà nínú ìwé wòlíì Àìsáyà. Ó dẹ̀ jẹ́ ọ̀rọ̀ ìdájọ́ fún àwọn aláìgbọràn ọmọ, pàápàá jùlọ àwọn ọmọ Ísírẹ́lì. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí wúlò, ó sì jẹ́ ọ̀rọ̀ tí ó bá àwọn tó ń gbọ́ ìyìn rere, ó jẹ́ ọ̀rọ̀ tó bá wọn wí, pàápàá jùlọ àwọn tó gbọ́ tí wọ́n sì kọ etí ikún sí. Irú wọn ni ìdájọ́ yìí wà fún, nítorí ní rírí kí wọn kí ó lè rí, kí wọ́n má bàa sì kíyèsí, àti ní gbígbọ́ kí wọn kí ó lè gbọ́, kí ó má sì yé wọn, kí wọn kí ó má bàa yí padà,
kí a má bàa dáríjì wọn. Ìbéèrè tí mo fẹ́ bi ọ́ rèé tó dẹ̀ jẹ́ ìbéèrè pàtàkì bí mo ṣe ń mú ọ̀rọ̀ mi wá síbi ìdánudúró. Ǹjẹ́ ẹni tí a fi òye ìjìnlẹ̀ ìjọba Ọlọ́run fún ni ọ́? Báwo ló ṣe mọ̀? Ìhà wo lo kọ sí ìhìnrere nígbà tí o gbọ́? Ṣé ò ń wádìí rẹ̀? Ṣé ò ń lépa rẹ̀? Ṣé o fẹ́ mọ̀ sí nípa rẹ̀? Jẹ́ ìhà tí o kọ sí rèé. Jẹ́ o gbà á fúngbà díẹ̀ gẹ́gẹ́ bí òwe afúrúgbìn yẹn ṣe sọ. Tí àwọn nǹkan ayé yìí sì gbà á kúrò lọ́wọ́ rẹ̀ bí àníyàn, bí inúnibíni. Tàbí o jẹ́ ẹni tó dìrọ̀ mọ́, tó sì ń tẹ̀síwájú nínú rẹ̀, tó sì ń wádìí rẹ̀, tó sì fẹ́ mọ̀ sí síwájú sí nípa rẹ̀. Ǹjẹ́ ìhà tí o kọ sí ọ̀rọ̀ Ọlọ́run rèé? Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí, ṣùgbọ́n ìhà yìí kọ́ ni wọ́n kọ sí ọ̀rọ̀ Ọlọ́run. Bí a ti ṣàlàyé ṣáájú, ó ṣeé ṣe kí wọ́n má jẹ́ ẹni tí a kò wọ́n nítorí pé a ò mọ ẹni tí a yàn nípa wíwò yàn lójú. Jésù fúnra rẹ̀ sọ pé nípa èso wọn la ó fi mọ̀ wọ́n. Nípa ohun tó ń ti ara wọn jáde, nípa ohun tí ó ń jẹyọ nínú ayé wọn, ohun tá a lè fi mọ̀ gbangba dájú rèé. Àwọn náà yóò sì ní ìjẹ́rìí nínú ọkàn wọn wípé àwọn ń wá Ọlọ́run lójú méjèèjì nítòótọ́. Wọ́n máa mọ̀ lọ́kàn wọn wípé àwọn ń wá Ọlọ́run lójú méjèèjì. Àwọn díẹ̀ tó wà pẹ̀lú àwọn 12 ni wọ́n wá sọ́dọ̀ Jésù tí wọ́n sì béèrè ìbéèrè wípé kí ni ìtumọ̀ òwe yìí? Ǹjẹ́ ìwọ náà ń béèrè wípé kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí? Ǹjẹ́ ó béèrè lẹ́yìn ìpàgọ́ yìí wípé kí ni ìtumọ̀ ohun tí mo gbọ́ yìí? Kí ni ìhà tó máa kọ sí ọ̀rọ̀ Ọlọ́run? Tàbí ìhà wo ló ti ń kọ sí ọ̀rọ̀ Ọlọ́run tẹ́lẹ̀? Má gbàgbé wípé ìhà tí a bá kọ sí ó ń fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan hàn. Ó ń fi hàn bóyá ayé wa wà lábẹ́ ewu ìdájọ́, tàbí ó ń fi hàn wípé a ti bọ́ lábẹ́ ewu ìdájọ́. Àdúrà mi ni wípé kí Ọlọ́run kó fi òye ọ̀rọ̀ yé wa, kí àmì wípé à ń wádìí rẹ̀, pé a sì ń lépa rẹ̀, kí ó wù Ọlọ́run láti jẹ́ kí àwọn àmì bẹ̀rẹ̀ sí jẹyọ nínú ayé wa. Àmín. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run tó ṣe ohun gbogbo ní dáradára, Ọlọ́run tó yan àwọn ènìyàn rẹ̀ láti ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé, tó sì ń pè wọ́n nínú àkókò nípasẹ̀ ìyìnrere rẹ̀, wípé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ kí ó má bàa kú, ṣùgbọ́n kó lè ní ìyè àìnípẹ̀kun. A wá síwájú yín lẹ́yìn ìgbà tí a gbọ́ ọ̀rọ̀ nípa àwọn tí a fi òye ìjìnlẹ̀ ìjọba Ọlọ́run fún, wípé kí ọ̀rọ̀ yìí má dàbí òwe létí wa bí ó ṣe dàbí òwe létí àwọn kan tí ó sì pe gbólóhùn ìdájọ́ lé wọn lórí. Ṣùgbọ́n ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí kó rú wa sókè bí àwọn 12 àti àwọn tó ń bẹ pẹ̀lú wọn, tí wọ́n sì wá bá Jésù nígbà tí ó dá wà, tí wọ́n sì wá bá Jésù nígbà tí àjọ tú, tí wọ́n sì ń ṣèwádìí ọ̀rọ̀ náà. Nípa bẹ́ẹ̀ la ṣe fún wọn ní òye tí àwọn ìjọ ènìyàn mọ̀. A gbàdúrà wípé kó wù yín láti mú òye ọ̀rọ̀ yín yé wa ju bí ẹni tó wàásù ṣe sọ lọ, ká lè máa wádìí rẹ̀ nígbà tó bá kù àwa nìkan nínú kọ̀rọ̀ yàrá wa, ká lè máa wá ọ lójú méjèèjì, nítorí pé o sọ fún wa wípé ẹnikẹ́ni tó bá wá ọ ni yóò rí ọ. Ẹ ṣé Ọlọ́run wa, ní orúkọ Jésù Kristi ni a gbàdúrà. Àmín.